Africa Content TV. Kiri jẹ́lẹ́jẹ́ àwọn kan pẹ́ wọn sí ẹsẹ̀ jí bọ́lá living legend yálẹ̀ mi ẹni bá ti lọ ọgbọ̀n ọdún níbi mísì ìkúnlẹ̀ láì wálẹ̀ ẹ̀jí wá. Kíni jẹ́ legend ló bá sọ. Àwọn ọmọ òsì bọ́ ìbá sí ẹsẹ̀ lẹ́jẹ̀ náà pé wọ́n bá tó. Àwọn bí ìsàkà ọlọ́gbàdé àwọn bí ìtàntà lọ wọ́n ti lọ. Àwọn bí odò láyé àrẹ̀mú ẹsẹ̀ wọ́n ti lọ. Àwọn lẹ́jẹ̀ ẹ̀ṣà nìyẹn o Fẹlá ní ìkúlápó. Àwọn lẹ́jẹ̀ ẹ̀ṣà nìyẹn o Àyìnlá ọmọ wúrà kúnlé. Àrùn ìṣọ̀lá bàbáka ní àgbà àwọn ti lọ. Ọlátúnjí Yusufu wọn ti lọ. Àjíbọ̀ òkúlẹ̀ lórí ọ̀bàṣọ́. Bẹ́ẹ̀ sọ pé lọ́jọ́ wọn gbọ́dọ̀ gbàgbé akọni mi ìṣìnà ìyẹwé ńlá ọgbọ́n lórí wa broda ilé broda mi ládùúgbò ọ̀pọ̀ máa dùgbò káróré yín. Bàṣílẹ̀ àti òràbà kakọrin ọpọlọ ọlọ́pàá ẹ̀rọ rẹ̀ ó. Mama oh kúnlẹ̀ fún brighton. Báàsì wọn ò ní gbàgbé kàbàkà Ajani kàbàkà kìsì àkà òun ẹ̀pọ̀. Rashidi Ngayinde lẹ́wọ̀n mẹ́rẹ̀ẹ́kẹ́ ọjà àyídé ọ. Tàbá àwọn onílẹ̀jẹ̀ Bàṣí. Bàṣí má pọ̀ bẹ́ẹ̀ ṣeré Abbas my body. Àkàndé ó bẹ́ẹ̀ ṣeré o. Living lẹ́jẹ̀ ìṣàní wọn. Ẹ̀gbọ́n gbogbo iṣẹ́ tá a bá ti ń ṣe Bàṣí ó bá ká tá a bá ti lo 20 tí nǹkan kan ò yí tá a lo 30 tí nǹkan kan ò yí. Àjíbọ́lá lára bákàlà bí ó bá ká adilẹ́jẹ̀ nìyẹn. Aláwọ̀ máa lákà ọmọ ní ìmẹ̀kú Sùláì mọ́nà ìmẹ̀kú kíbla fújì ìsúlẹ̀ ọ̀gáláwọ̀ àtàwọn ẹ̀mí ìsúlẹ̀ ìrìn àdìo. Bàṣí ojú wa bàbá ń lọ èsù lè
akílẹ̀ gbogbo ẹ̀kújì Sule mọ́ra ọ̀nàdìó understanding mi ti ṣàrìn o. ẹni tó bá jọba òkè jẹba borí bá ń jọba lọ́la bá wa sílẹ̀ bá kà wá débẹ̀ ìwọ nìyẹn ìjọba lè bí ọ. ìjọba mú ni mọ́ọ̀kù. alukóra mi ìwọ náà wọn ń bọ ọkùnrin bá sọ rẹmísì alùkò bàbá mọtẹ igbó kọrẹnsì táyátáyá kọ́dé olórí ẹbí ọ̀gá ńlá bàbá onílé rẹpẹtẹ lólùyọ̀lé ọmọ bá sọ ìwọ náà ń bọ̀ bá sọ ara mi. Karube aloma ọjọ́ aláàfin ọ̀gá ńlá àbúrò mi làbá ká ọkùnrin bá sọ ìwọ náà ń bọ̀ òyìnbó abẹ́rẹ́ sùn. báàsì lẹ tọ́ndà múrimúri olóòkọ́ mi wẹ́sẹ̀ alábí tọ́ndà múri ọ́ tọ́pẹ́ náà ti kà kúnlẹ̀ máa sọ wọn náà ń bọ̀ òyìnbó náà sọ alábí àpàjẹ tí a bẹ́ẹ̀ Ajíbọ́lá bá sọ wá. Abọ̀rẹ̀ àwọn àna mi legend night. Òun lágbẹ́tọ̀ ni. Lọ́ọ̀tọ́yìn ẹgbọ́n àdìo ọlọ́ládé. Ètò ní ojú wá. Ibà sí ẹ̀ẹ́dẹ̀ ìyẹn ọlọ́gbọ́n. Gbogbo eléyìí náà pè é sí bí àwọn kan sí nílẹ̀ láàbàkàlà bí ojú wa àwọn kan bẹ lamẹ́ríkà àwọn kan bẹ ní London àwọn kan bẹ ní ibi eré làbàkàbà àti ní òjò wa wọ́n máa mú ọ̀pọ̀ ògùnlé bá tó èmi náà fẹ́ ta àgùnlé alámi èmi gangan náà fẹ́ ta àyíwá báàsì náà fẹ́ ta àgùnlé alámi. àgúnmọ̀ owó. Epo boru ẹ̀tọ́fọ́ ní ọjọ́ ìrìn àbí ojú ibà sí ẹ̀rọ ẹ̀kọ́ rábà tí a jẹ́
ọlọ́pẹ́ àwọn màmá sójú wa ẹ gbọ́ mo fún yín ní ṣọ́kì.